gbogbo ẹni Ọlọ́run bá ṣàánú láyé tó bá ti ní tẹríba tòun ti ń tọ́lọ́run fún òun ò ní lò pẹ́. والكبرياء لربنا صفة به bíjà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ já kúkú mẹ́ màmá ẹ kọjá gbogbo téèyàn máa ń rí lára aṣáájú. والكبرياء لربنا صفة به téèyàn bí máa ń sọ pé aṣáájú wa ní bẹ lára màmá wa alájà wa Ìyábọ̀ Bàálù. صفة به ẹlòmí ò tó màmá lọ́jọ́ erí tó bá sì kí wọn wọ́n tó wá lọlẹ̀. معصوصة فتجنب المأوى تكي wọ́n wá mú ọ ju màmá wa lọ ní bí wọ́n ti ṣe yìí ká lè lò pẹ́ ni ẹ sì lò pẹ́. آمين 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 فتجنب المأوى التقي o ò tí ì ní nǹkan kan o ò tí ì jẹ́ nǹkan kan àwọn tí wọ́n ju ọ lọ o ò tí lè kúnlẹ̀ fún wọn mọ́ àtẹni tó ju màmá lọ àtẹni tí màmá jù lọ àtẹni tí ò tó màmá bí màmá bá kí wọn wọ́n tó wá lọlẹ̀ fún wa. معصوصة فتجنب المأوى التقي kí náà fi ròyìn ànábì wa Muhammad. صلى الله عليه وسلم معصوصة فتجنب المأوى التقي ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà àtẹríba náà fi ròyìn ànábì lànábì fi kó gbogbo ayé. إذا شئت أن تلقى إلهك سالما láàárọ̀ yìí èmi àti màmá mi alájà wa Fatima Àríkẹ́ a ti sọ̀rọ̀ màmá láàárọ̀ yìí. أليس بأخلاق النبي محمد ọlọ́run má jẹ́ ó burú fàlájà wa Fatima. آمين أليس بأخلاق النبي محمد mo private wọn ni mo ní màmá ẹ̀yin lọ lọ́pẹ́ ẹ̀yin lọ lọ́pẹ́ Ẹ̀yin lọ́pẹ́ adúpẹ́ sókàn. lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn náà wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n tún wá ṣàdúà alájà wa Fatima Àríkẹ́ ẹ̀ ní mọ àpadà sí ibú. آمين wálé kíbùrì yahoo. والكبرياء لربنا صفة به ìwọ̀n ń sọ bàlájà Fatima mo ní ẹ̀tọ́ mi ni kí n wá kí màmá mi. واجبني والكبرياء náà لربنا صفة به àtàná ni wọ́n ti ń rí màmá látòrí péjì gbogbo bá a ṣe ń bọ̀ wá láti ọ̀dọ̀ bàbá wa mi mọ́rí tábà yìí. à ń post ẹni. ní wọ́n ti rí màmá wa làwọn yẹn ti kọ́ngrátì màmá. لربنا صفة